Yorùbá bọ̀ wọ́n ní ẹni tó bá ṣe nǹkan tẹ́nìkan ò ṣe rí ó di dandan kí ojú rẹ̀ ó rí ohun tí ẹnìkan ò rí rí. Ọ̀rọ̀ yìí ló dífá fún ọba Ẹ̀là tó fi ọ̀rọ̀ ránṣẹ́ lórí ẹ̀rọ ayélujára wọn nípa ọ̀rọ̀ Olúwo tó ń jà ràìnràìn wípé kí ni àwọn ohun tí yóò ṣẹlẹ̀. Bàbá ọba Ẹ̀là yìí mà sọ̀rọ̀, wọ́n ní mẹ́wàá ó ṣẹlẹ̀ o, bí ó sì yóò kan tonílé yóò kan tẹlẹ́mù. Ẹ wò ó, ẹ jẹ́ ká jọ farabalẹ̀ gbọ́rọ̀ lẹ́nu ọba Ẹ̀là fúnra wọn. À ń padà bọ̀ ká jọ wá yànnàná ẹ̀. Wọ́n ti ń béèrè káàkiri lórí ọ̀rọ̀ ọba Olúwo. Olúwo ṣe sí orí sí. Ká sọ ohun tí ó ṣẹlẹ̀. Àwa Yorùbá gangan ni ọ̀tá ara wa. Nígbà tá a bá sọ báyìí pé ohun báyìí ni ó ṣẹlẹ̀, bẹ́ẹ̀ ohun tí Yorùbá bá sọ wípé a kì í ṣe, ó nídìí. Èèwọ̀ tó rọ̀ mọ́ba ó pọ̀. Ifá ní àìṣe ajá afá, èèwọ̀ ni ajá. Wọ́n ti ń béèrè káàkiri lórí ọ̀rọ̀ ọba Olúwo. Olúwo ṣe sí orí sí. Ká sọ ohun tí ó ṣẹlẹ̀. Àwa Yorùbá gangan ni ọ̀tá ara wa. Nígbà tá a bá sọ báyìí pé ohun báyìí ni ó ṣẹlẹ̀, bẹ́ẹ̀ ohun tí Yorùbá bá sọ wípé a kì í ṣe, ó nídìí. Èèwọ̀ tó rọ̀ mọ́ba ó pọ̀. Ifá ní àìṣe ajá afá, èèwọ̀ ni ajá afá. Bó bá ń bi ni àìmọ̀ ajá afá. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan lẹ rò pé àwọn kan ń ṣe tí wọ́n ń mu jẹ tó jẹ́ pé wọ́n ń nà wọ́n nítumọ̀ rẹ̀ lábẹ́lẹ̀. Wọ́n sì ń jìyà rẹ̀. Ṣùgbọ́n ohun tí wọ́n ó jẹ kò jẹ́ kí wọ́n gbọ́n. Èyí tó ṣe é sọ nínú ohun tí ó ṣẹlẹ̀ sólúwo, tí ó bá jẹ́ pé lóòótọ́ ni wọ́n mú adé tí wọ́n ṣí, tí ì ṣe pé ọ̀tá ló ṣí lórí wọn, tí wọ́n kàn déédé ṣí orí sí kí àwọn èèyàn lè rí wọn láti tàbùkù ohun tí a ń pè ní ilẹ̀ káàárọ̀ oòjíire, àbí tí ó ṣẹlẹ̀ sáwọn ìjòyè wọn, tàbí tí ó ṣeé ṣe kó ṣẹlẹ̀ sílùú, a ó mẹ́nu mú ṣókí ń bẹ̀ kí kábíyèsí kó lè tètè ronú pìwàdà, kó lè ṣe àtúnṣe. Lákọ̀ọ́kọ́, àwọn èèyàn káàkiri ẹ má ṣì ọ̀rọ̀ yìí gbọ́ o. Àwọn ọba tí wọ́n ń ṣe bíi ti Olúwo yìí, wọ́n fẹ́ mú ìyàn jẹ̀bi Ọlọ́run ni. Ṣùgbọ́n eléyìí ti kọjá pé wọ́n fẹ́ fi ìyàn jẹ̀bi Ọlọ́run, nítorí pé Ọlọ́run gangan ò nífẹ̀ẹ́ sí. Èèwọ̀ wọn ní Saudi Arabia. Wọ́n léèwọ̀ ń bẹ̀. Wọ́n ní ohun tí wọn ò gbọdọ̀ ṣe. Àwọn alálùfáà, wọ́n ní èèwọ̀ tiwọn. Wọn ò dẹ̀ ní sọ pé torí pé wọ́n ti jẹ́ aláàfáà wọ́n lè jẹ nǹkan èèwọ̀ yẹn, pé kò sí nǹkan tí ó ṣe wọ́n. Ǹjẹ́ ọba Olúwo yìí lè wá mú èèwọ̀ nǹkan yẹn kó mú lọ síbi tí wọ́n ti ń ṣe ìjọsìn fún Allah? Ó lóun kà, Ọlọ́run ti gba gbogbo ẹ̀, ẹ jẹ́ kí n mú wọlé. Ìdí tí Olúwo ṣe máa jìyà ohun tó ṣe nìyẹn. Tí ò bá ti lè sọ fún àwọn tí wọ́n wà nídìí tí wọ́n ń wérí, àwọn òwégèlè mọ́fìlà níbẹ̀, wípé kí wọ́n ṣí orí wọn sí
ní àkókò tí ò yẹ kán ṣí sí, Olúwo náà máa jìyà ẹ̀ṣẹ̀ rẹ̀, nítorí pé àkọ́kọ́ tàbùkù orí àpèrè tó wà. Èmi àtolúwo a ò níjà o, gbogbo ohun tí ó sì ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ohun tó wù ló ń ṣe, ṣùgbọ́n ohun tí mo ṣe jáde lónìí ni ìbéèrè tí wọ́n béèrè wípé kí ni ó ṣẹlẹ̀ sí. Àwọn bàbá wa ní ẹ fi wọ́n lẹ̀, ṣùgbọ́n ẹ fi wọ́n lẹ̀ kò jẹ́ kí Yorùbá mọ̀ pé ilẹ̀ wa ó ní òfin. Wọ́n ní àìṣe èèwọ̀ ni, ọmọ tó na bàbá rẹ̀ ó dáràn. Ọmọ tó na bàbá ẹ̀ kí ló ṣe? Ó dáràn, nítorí wípé ọmọ náà yóò padà ná. Ẹni tó bá wá pe bàbá rẹ̀, àwọn bàbá ńlá rẹ̀ tó pè wọ́n lẹ́ranko, ọmọ ó padà pe òun náà lẹ́ranko. Àkọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ kókó ọ̀rọ̀ ni wípé Olúwo ti kó bá àwọn ìjòyè rẹ̀. Ìjòyè kíjòyè tó bá pe Olúwo lọ́ba, tó pè ní kábíyèsí nínú ìlú Ìwó, nítorí pé ó ti ṣí orí sí, ó sì ti yọra rẹ̀ kúrò lọ́ba. Ó lè wà láàfin o ṣùgbọ́n ó ti yọ ara rẹ̀ kúrò lọ́ba. Ìjòyè yìí tó bá ti wá pè ní kábíyèsí tó pè lọ́ba, ìjòyè yìí nǹkan máa ṣe o, wọn ó ṣàìsàn. Lẹ́yìn ọdún kan péré ó ti bá wọn lọ ṣe ètò lọ́dún yìí tá a fi ń sọ̀rọ̀ yìí. Ọdún kan 356 days ní báyìí. Ó ṣeé ṣe kó bá wọn lọ tẹ̀mí kí ọ̀rọ̀ wọn yẹn tó dojúrú, ṣùgbọ́n ọdún kan péré ni, nítorí pé tí wọn ò bá ti gba ẹ̀mí ẹ̀, tí Olódùmarè ò tí ì pè sọ́dọ̀ pé kó mọ́ bá a. Àwa náà ti gbọ́ ohun gbogbo tí bàbá Ẹ̀là sọ nípa ohun tí ó ṣẹlẹ̀ sí Olúwo. A wí fún ni ká tó dání, agbájàkadì ni. Ẹ wo ẹ̀yin èèyàn wa, ẹ máa bá wa like, ẹ máa share, kẹ́dẹ̀ máa subscribe sórí ìkànnì Àrànkáyé TV. Ẹ ṣé tẹ̀ ń gbọ́ wa ní gbogbo